Ẹ kí hallelujah. Ìyẹn ni Ọlọ́run káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Mo kí wa lórúkọ Jésù Kristi wípé ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún tòní. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ìyẹn ni Ọlọ́run. Ǹjẹ́ bí àwa bá fẹ́ràn ẹni tí ó fẹ́ràn wa nìkan, irú ọpẹ́ kí ni àwa ní? Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run níbi tẹ́ ẹ wà. Ìjẹ́ ìṣe wípé àwọn tó fẹ́ yín nìkan lẹ fẹ́? Ìjẹ́ ìṣe wípé àwọn tí ó ń fún yín lówó nìkan náà lẹ ń fún lówó? Ìjẹ́ ń fi ìfẹ́ hàn fún gbogbo ènìyàn bí? Ìjẹ́ tí ẹ ti káṣà wípé, tó bá ṣe fún mi ni màá ṣe fún ẹ. Ẹ̀yin ènìyàn Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run kò tọ̀nà o. Àmọ́ ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, Ọlọ́run gbogbo àgbáyé, a sọ wípé o ṣe fún oore rẹ gbogbo lórí ayé wa. A dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Gbogbo ẹ̀ṣẹ̀ wa dáríjì wá. Àlọ́sínà rẹ fún tòní fọ̀rọ̀ yé wa. Jẹ́ kó ní irúgbìn rere, jẹ́ kó jẹ́ irúgbìn rere, kó sì so àwọn èso ọgọ́rùn nínú ayé wa. Àti ní òpin gbogbo ká jẹ́ tìrẹ torí tá gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo kí wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká sáré yọ ìwé ìrètí Lúùkù orí ìkẹfà, ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n. Ìwé ìrètí Lúùkù orí ìkẹfà, ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n. Ó kà báyìí pé ǹjẹ́ bí ẹ̀yin bá fẹ́ àwọn tí ó fẹ́ yín, ọpẹ́ kí ni ẹ̀yin ní? Àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ń fẹ́ àwọn tí ó fẹ́ wọn. Jésù Kristi Olùgbàlà ló ń sọ̀rọ̀ níbí yìí. Ó sọ ọ̀rọ̀ yìí fún àwọn ọmọ ẹ̀yìn àtàwọn tó wà pẹ̀lú rẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tó sọ pé òun ti ní Jésù. Ǹjẹ́ ó fẹ́ gbogbo ènìyàn bí? Ǹjẹ́ ó ń fi ìfẹ́ hàn fún ará, ọ̀rẹ́, ojúlùmọ̀, aládùúgbò, ẹni tó mọ̀ àtẹni tó mọ̀? Ǹjẹ́ ìyàwó náà ti jóye pé bámúbámú ni mo yó, mi mọ bí ebi ń pẹ ẹni kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tá ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi rà padà, tóun náà sì ń fẹ́ ìfarahàn Ọlọ́run nínú ayé rẹ̀. Òun náà fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Ó di dandan kó fi ìfẹ́ hàn fún gbogbo ènìyàn. Òtítọ́ tó dájú ni wípé a máa ti lọ sọ wípé mo fẹ́ wọn ṣùgbọ́n wọ́n kórìíra mi, ìwọ fẹ́ wọn. Bíbélì wí nínú ìwé Jòhánù wípé, Jòhánù orí 11 wípé tí ó bá fẹ́ mi, ó pa òfin mi mọ́. Tó bá fẹ́ Ọlọ́run ní tòótọ́ tó ti jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà, ó di dandan fún ẹ kí ìwọ náà pa òfin rẹ̀ mọ́. Má dé gbàgbé, ó ní òfin méjì péré ní gbogbo òfin tó wà. Jésù Kristi Olúwa sọ wípé òfin àkọ́kọ́ ni pé fi Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ. Òfin ẹlẹ́ẹ̀kejì náà ni wípé fi ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Ǹjẹ́ o wá nífẹ̀ẹ́ bí? Ǹjẹ́ o fẹ́ àwọn ènìyàn? Ǹjẹ́ o rán àwọn ènìyàn lọ́wọ́? Ǹjẹ́ ìṣe wípé òun dẹ̀bi ti àyà ti ohun gbogbo tí o ní nìkan, ṣùgbọ́n àwọn tó ń ṣe fún ọ nìkan ni wọ́n ń ṣe fún? Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó jẹ́ ikọ̀ àtiríjú Ọlọ́run káàkiri ibi tí Ọlọ́run fi ẹ́ sọ̀dọ̀ sí, fẹ́ràn gbogbo ènìyàn. Lórúkọ Jésù yóò